Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo pátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín Kọ́mídò Mayor náà ni o. Àwa tá jẹ́ home based media a jáde láti wá sọ̀rọ̀ yìí láti lè dìbọ́ǹkì gbogbo nǹkan tí ìyá Kogi tó bá sọ wípé àwa tá jẹ́ home based media àwa ò tẹ̀lé ìyá Kogi o, a tẹ̀lé Onitiri o, a tẹ̀lé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn táwa à ń tẹ̀lé Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá mi sà, à ń tẹ̀lé Olúwamájàsọ́lá Ìgbòho Òòṣà. Àwọn méjì làwa ń tẹ̀lé, ìwé wa dẹ̀ ń tẹ̀lé wọn, à ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí directive tí wọ́n bá ti fún wa. Tó bá ní ká jókòó a máa jókòó, tó bá ní ká dìde a máa dìde. Àwọn òun ṣe dàlúrú ọ̀nà òfin òun làwa tí a jẹ́ home based media gbogbo Yorùbá Nation tá à ń lò. Ṣùgbọ́n àwọn kan tó pera wọn ní àṣàwọ̀, àwọn yẹn ni bí wọ́n pera wọn ní Onitiri, tí wọ́n pera wọn bí abi Black Lion, tí wọ́n pera wọn bí Ṣóyẹkóríbẹ̀, tí wọ́n pera wọn bí Àjàkáyé, tí wọ́n pera wọn bí abi Queen B, tí wọ́n pera wọn ní Àfáà Jẹ̀lílì. Àwọn yẹn ni bí àṣàwọ̀ sáàrin àwọn ọmọ Yorùbá ìran aládé, tí wọ́n ń fi àwọn èèyàn gbowó, tí wọ́n ń dúkùkùnkùn mọ́ àwọn èèyàn, tí wọ́n ń ṣe oríṣiríṣi orí platform láti lè fi máa tàgà wa tá a gbé òótọ́ dání bíi terrorist. Ṣóyè sà, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwa tí a jẹ́ home based media àwa òun ṣe dàlúrú o. A dẹ̀ sọ pé a fẹ́ wá pa sójà, a sọ pé a fẹ́ wá pa ọlọ́pàá, a sọ pé a fẹ́ wá pa DSS. They are all our friends. Torí wáyé ni pé ọ̀nà òfin ni à ń lò. Ṣóyè, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wípé bí wọ́n sọ pé sójà kan fẹ́ wá intimidate anybody, wọ́n fẹ́ wá ṣe gbá, wọ́n fẹ́ wá ṣàwo, àwọn ò sí inú ẹ̀. Àwọn tí ẹ máa lọ bá àwọn ni Ṣóyẹkóríbẹ̀, àwọn tẹ́ máa lọ bá àwọn ni Onitiri, àwọn tẹ́ máa lọ bá àwọn ni Black Lion. Inú mi dẹ́ dùn gbà tẹ́yìn náà rí gbogbo yín náà lẹ́ka newspaper pé Amẹ́ríkà ló ń gbé, so ibẹ̀ ni kẹ́ lọ wá kẹ́ ẹ pé àwọn Interpol kí wọ́n lọ gbé. So bó ṣe jẹ́ nìyẹn. Àwa tá a wà ń lé peaceful protest, peaceful rally, peaceful awareness òun là ń ṣe. Odò agbéwà o kò ní gbé ọ̀dàlẹ̀, a dẹ̀ ní jọ ẹni tó ń wá láṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí mi ọmọ yín Kọ́mídò Mayor náà ni orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Yorùbá Nation no going back. Ẹ ṣé gan.